Ẹ̀yin èèyàn wa, kò sí ààyè púpọ̀ fún wa láti jẹ́ pé ká ṣe máa ṣe àkàwé kan. Kínní kan ni, ìgbà kan ni èmi ṣe irú rẹ̀ lọ́dọ̀ mi o. But jọ̀ọ́ tó bá ti rí ètò yìí, bá mi pín, ko subscribe sí YouTube mi, Agbami-Asinla Ododo TV. Subscribe síbẹ̀ kí kò sì bá mi pín fún ẹlòmíràn. Lágbára Ọlọ́run, gbogbo wa ni oríire ó kan o. Àbúrò ò ní kàn wá, kò ní kàn sẹ́mi wa. Láṣẹ ọba òkè yóò dàṣẹ. Gbogbo ẹni tí ó bá ti fẹ́ lò, tó bá ti ṣe àwọn májẹ̀mú yìí, ó dá mi lójú pé ire òun ni yóò sọ fún wa lágbára Ọlọ́run. Eléyìí tí ń bẹ ní orí náà kọ́ ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o. Eléyìí tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni Òṣólẹ̀, Àwọ̀rò, Aláàánú, Connection. Òun ni eléyìí tí a fẹ́ kéde rẹ̀ nísinsìnyí. So ẹ máa bá mi ká lọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀. Ó yá ẹ máa wò ó. Àwọn ohun tí ó wà nínú amóhùnmáwòrán tí ẹ̀ ń wò yìí, ẹrin erin, ẹran ẹfọ̀n, ẹran igún, ẹran àkàlà, ẹran agbe, ẹran àlùkò. Òun ni ó wà ní inú nylon tí ẹ̀ ń wò yìí. Ẹran agbe, ẹran àlùkò, ẹran àkàlà, ẹran igún, ẹran erin, ẹran ẹfọ̀n. So òun ló wà ní inú amóhùnmáwòrán yìí. Ẹ rí i pé ẹ rí owó tuntun ìyẹn ní ìkápá rẹ̀. So ẹ wá máa wo bí a ṣe fẹ́ ṣe. Alẹ́ ni àwa wà níbí, ṣùgbọ́n kó lè jẹ́ àǹfààní èmi àti ìwọ, lágbára Ọlọ́run, yóò rí bá ṣe ń fẹ́ nírọ̀rùn. So o ti rí báyìí wípé àti kò sí. So ìwọ náà máa wo, kó máa bá mi like ẹ báyẹn. So o ti rí ewé ọ̀la díẹ̀. Òun ni bàbá mi síbẹ̀. Ọ̀gá ayé ni. Tí orí iná bá ti jó tán, so òun ni màá gbé òun náà sí orí iná. Bẹ́ẹ̀ ni. Ọ̀gá ayé tí a ó lò pẹ̀lú rẹ̀, òun ló wà nínú ike sẹ́tírì. Ọ̀gá ayé yẹn ni. A ramp ẹ̀ tí a bá ti fold ẹ̀ dáadáa. Tí a bá ti fold ẹ̀, a wá kí a là ya ọ̀gá yẹn láàyè tí ò ní kú. A ó kí kiní yìí sí, a sú rúgúdú, a kí sí inú ọ̀gá náà. Kì í ṣe pé a rán padà o. A ó jó pẹ̀lú odidi atare kan. Ago kan òru la máa ń lò ní ìhòòhò ọmọlúàbí. Bẹ́ẹ̀ ni. Ìhòòhò ọmọlúàbí, òun ni a máa ń lò ní ago kan òru. So a ṣàdúrà, a ò ṣàdúrà. Bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó lọ́hùn ni. So fìtílà olójú 16, òun ni a ó sì fi jó pẹ̀lú. Fìtílà olójú 16, òun la fi jó. Kí báwo la ṣe lò lílò rẹ̀? Ọtí ni a máa fi ń lò ó. Kì í ṣe pé ẹ ó fi omi lò ó, àbí ẹ fi fọ́ọ̀kàn mú kì í ṣe bẹ́ẹ̀ o. Ọtí, òun ni a ó fi lò ó. Ìyẹn ní ago kan òru. Kò jẹ́ bó ṣe jẹ́ o. So ẹ bá wa ká lọ torí iṣẹ́ pọ̀ níwájú tèmi tí èmi fẹ́ ṣe ilé ògbẹ́ lẹ̀ lọ. Ó yá ẹ máa follow mi.
kí ká tún lè rí sí.